Ìbà fọlọ́wọ́ ọba mi ìdùà àrí ìró àlà ọba mi ajíbọjọ́ kúdà ọba tí jẹ́ kó yẹ ní òyìgìyìgì mi ọba ìdùà apá ńlá tó ṣàyérò ọba tó lè pa tẹ́nìkan ò lè jí ọba tó lè jí tẹ́nìkan ò lè pa. Ọba tó ṣílẹ̀kùn ọjọ́ ìní láyọ̀ àti tàlàáfíà. Ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba. Ọba tó ju gbogbo ọba lọ. Ọba tó ju ọba aládé lọ. Ọba tí gbogbo àwọn ọba ayé tí wọ́n ń wárìrì fún. Apá ńlá tó ṣàyérò. Ọba tó lọ́jọ́ gbogbo. Òkìtì ìbáramu bàbá mi àgbàlagbà òye. Mo rí nínú ìtàn èmi gangan nìtàn. Gbogbo iṣẹ́ rẹ̀ dáadáa ní àbúrú kankan ò tọ̀dọ̀ rẹ̀ wá. Gbogbo ewé kò yìn ọ́ lógo. Yípadà. Afẹ́fẹ́ ń fẹ́ lẹ́lẹ́. Tòdodo rẹ̀ kó. Gbogbo nǹkan tọ́lọ́ ọba mi ìdùà dá dáradára ní gbogbo wọn náà ló ń yìn ọ́ lógo. Òdodo ọba afẹ́gẹ́gẹ́ màmá ṣe é gbé. Ọkàn mi kò pẹ́ mímọ́ sí. Ọba tó jẹ́ wípé oríṣiríṣi adé ló máa ń dé. Ọba tó ju gbogbo bá. Ọlá àbáyé ló wọ̀ láṣọ. Èmi ṣèbà mo ṣèbà mo ṣe. Mo ṣèbà ọba mi ìdùà. Kábíyèsí bàbá mi kò sórúkọ tẹ́ ẹ bá pọ̀ lọ́wọ́ ọba mi ìdùà tí kì í jẹ́. Ọba mi ìdùà kábíyèsí tó ṣọ́ wa láti January títí dé December láyọ̀ àtàwọn. Ọba tó ju gbogbo ọba lọ. Bá a bá sùn bá a bá jí láyọ̀ àtàláfíà náà ló ń sọ lọ́dẹ wa. Ṣebí àwa ẹ̀dá kan ń sùn a kàn ń jí ni. Ó bá dalẹ́ bá a bá ti sùn. Ìjì ń jà lóru ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lóru kò sẹ́ni tó mọ̀. Àmọ́ ìwọ Ọlọ́run ọba mi ìdùà náà ló ń dá wa sí tòun pa wá mọ́.
ọ̀pọ̀ ló sùn tí kò jí mọ́ kì í ṣe mímọ̀ ṣe tiwa. àfihàn wọn àmọ́ àfi ń gborúkọ ọlọ́run ọba àmì ìdù àga náà ni. ọba àmì wọn ni ó wonderful beyond comprehension. àrìbìrabata àràbàrìbìtì ògbénu wúndí aṣọlá. ẹ wo ẹ jẹ́ kárákùnrin náà kó náà tó bá mi yin ọlọ́run lógo. ògbéni níjà kẹrù kókó níjà o gbanigbani tí a ń sáyà bàbá mi dà àwẹ̀rí ọmọ dákẹ́ òbítí báramú olórúkọ ẹgbàágbèje ni o. òbítí báramú olórúkọ ẹgbàágbèje. ọba tó lọ kọrin. yìí ó bà ní sẹ ọba tó lọ kọrin kése. mo ní ọmọ kìnìún yóò máa ṣaláìní o. bẹ́ẹ̀ ni o ti kọ́. ẹbí a sì máa pa wọ́n gidigidi. àmọ́ gbà wá tó bá dúró dolúwa tó ń fẹ́ olúwa. tó bá ti ní Jésù wọn kì yóò ṣaláìní ohun tó dára. àsìkò tó ọlọ́run mi kára yóò wá kí mi kú oríire. àkìkìtọ́ lọ́lọ́run mi o. àkìkì tán lọ́wọ́ ọba àmì ìdù olórúkọ ẹgbàágbèje. àkìkì tán lọ́lọ́run mi olórúkọ ẹgbàágbèje. wò mí ó bá ti yá kí ìdúpẹ́ mọ́ ìyanu ti bẹ̀rẹ̀ náà nù kó ní kálukú wọn múra fún ìyanu ni. ẹgbẹ́ sọ̀rọ̀ wa ò tọ́pẹ́ ni. ìgbé mo fẹ́ mọ́ ọ̀dọ́. ṣé kò yẹ ká fìyìn fọba àmì ìdù à. orí kí tó kò sí bọ̀wọ̀ síwájú. láti kékeré tán ti bí wa tọ́nà ọba àmì ìdù á ti dá wa sáyé. kòkòrò tí ó rò wú. tàbí kí n sọ wípé láti inú oyún wá náà ni. ìlẹ̀kẹ̀ ó yá mọ́ ọjà tó ń tòun. ló ti mọ iye ọdún tó ní kálukú lò lórí ilẹ̀ ìpẹ́. Bùnmi ìwọ àyàn sáré gbádùn lójú ní ìṣòro kákọ́kọ́ fi jó ṣe dẹ̀líkẹ́sì tí ò kọ́ mọ́ bólúgba. gbogbo bíjì ṣe tà tó lọ́tún tíjì ń jà lọ́sì. kò jẹ́ kó dọ́dọ̀ wa kò jẹ́ kó súnmọ́lé wa. ásídẹ́ǹtì lọ́sùn ásídẹ́ǹtì lọ́sì. kílẹ̀ tí gbọ́ mo ń jánu bọ̀ bí ẹ̀rọ. àwọn tó ti ṣẹlẹ̀ sí kọ́nà ọba àmì ìdù àkódẹlẹ̀ fún wọn. ti jẹ́ olúmídé ọmọ. kọ́nà ọba àmì ìdù àkóforíjì wọn. nítorí pé kí ni. kì í ṣe mímọ̀ ṣe tiwa náà mímọ̀ ṣe ọlọ́run ọba ìdù àná. orúkọ Jésù Kristi gbogbo ogun èṣù kó má disappear. ó yá ogun fẹ́ mọ̀ ọ́sẹ́ alágbára fẹ́ kọjá lọ nínú. tó o ń lé mo wọlé mo kó nílé mo kágò kí n tó wọlé. connected ní kíákíá torí kó fẹ́ forúkọ òun ṣe wọ́ndà láyé ọ̀pọ̀ ènìyàn. mojúbà lọ́mọdé lágbà mojúbà lókùnrin lóbìnrin. ìbàrẹ̀ ìjọba ní sí yìí. mojúbà àwọn wòlíì ńláńlá. alágbádá ló mojúbà o. àwọn pásítọ̀ lóríṣiríṣi mo kí yín gbogbo lady evangelist pátápátá ni mo kí lókùnrin lóbìnrin. bàbá mi ìjìnlẹ̀ ọ̀rọ̀ kan jí ọkọ. ẹ̀yin chief imam. yọrùn ni àkùnyùn. ẹ̀yin àáfà ńláńlá mojúbà. ẹ̀kọ́ àdúgbàgbà. ewúrẹ́ tó wọlé tí ò kọ́ nílé dẹran múso àgùntàn ọ̀pọ̀lọjọ tó wọlé tí ò kágò. ẹ̀yin ń dẹran mú bọlé yá. wọ́n ní ojú ọ̀run òṣè gbámú yeye ìgbàdùnkọ́ gbó sí ojú ọ̀run òṣè gbágbó sí ìbẹ̀bẹ̀ kọ́là ojú ọ̀run òṣè kọ́là sí. gbèǹgbélé aláràdàrà ọba mímọ́. mo kí yín lẹ́ṣọ̀ọ́ mo kí yín tológun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò ó yẹ máa ṣí àìsí wọ́ọ̀lù yìí. ẹ jẹ́ kọ́mọ̀ ìbá tún ní dé sórí ètò lónìí ọmọ yín ọmọ lójú Olódùmarè náà ni èmi ọmọ yín àbúrò yín. ajamalẹ̀tù ni àtúwọ̀n kan wọ́n gbé dáná ọ̀rọ̀ ni. ẹ máa ṣí àìsí wọ́ọ̀lù yín ẹ jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ gbádùn ètò yìí náà káwọn náà lè rí gbádùn. ó yẹ máa ṣí àìsí wọ́ọ̀lù yín màá kí gbogbo yín pátápátá mórí yín. ìyanu alamanda alágbádá òye láàfin gẹ́gẹ́ ní aládé oríjìwé ní bàbá mi àṣẹlẹ̀ gọrù dìgbàdìgbà. ẹ sọ fún gbogbo aládé kékèké. ẹ sọ fún gbogbo aládé kékèké kan wá forí balẹ̀ fàpọ̀bàjẹ́ láàfin. etí bọ̀bá jẹ ní àdàgbà máa parọ́ òye ògbénu wúdí aṣọlá. àdàgbà máa parọ́ òye. ògbénu ọ̀run ṣògo. ògbénu ọ̀run ṣògo. ọ̀run mi ni ọlọ́run tó wo. àjò kókó tó wo. àjò gẹ̀gẹ̀ tọ́nu tọ́nu. àrọ́ kaka
lálá kejì. àrò kẹ̀kẹ́ lára kejì. gbẹdúgbẹdúgbẹdúgbẹdúgbẹ. kéńgbé dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀ bí ọ̀rọ̀. ẹ̀gbọ́n náà mo morúkọ tí bàbá ń jẹ́ mo morúkọ ọ̀gá ògo oní sáfún tí ò ṣe sáfún ìbẹ̀bẹ̀ ojú ọ̀nà tí ò ṣe lùfẹ́sù tó ní irin gbígbóná tí ò ṣe gbọ́nfẹ́sù oníṣẹ́ ẹbí ni gbẹ̀gbẹ̀lẹ̀kú kì í náà jónirun kọ́rin ni àríbi rabata. aláwọ̀ bá mi ìdùn àní náà jónirun kánni. ọba mi jaga ni jókòó ní jìgìnì oní jìgìnì jókòó ní jaga. jìgìnì jókòó ní jaga. ibi tọ́lá ọba mi ìdùn abá ti ń dáná ta ló lóun fẹ́ bomi pa. ayé lẹ́nu ni bàbá mi sọ kì í dọ̀rọ̀ kí mẹ́ ẹ láyà. mò ń yan ọlọ́run lógo ni mò ń kí ọlọ́run bá mi ìdùn àlọ́wọ́ gbogbo yín tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ètò gbogbo yín pátápátá ni mo rí. unbuildable builder uncountable cutter unchangeable changer unchargeable charger undriveable. ṣé àmọ́ tó bá wọ orí ètò ká kọ́kọ́ fi tọ́lọ́run ọba mi ìdùn ká fi síwájú. grinder unmovable mover unrollable roller unshakable shaker untouchable toucher náà ni bàbá mi ò sọ kìkì dárọ̀ kí mẹ́ láyà. pẹ́pẹ́ yà ó gbọmọpọ̀n lónìí nǹkan ó gbé nǹkan nù. èní lọ́jọ́ ajé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n 2016. ṣíwé rẹ o ṣíwé rẹ tí rẹ kàn ní ọjọ́ lọ. ṣíwé rẹ èní lọ́jọ́ ajé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2016. ọjọ́ ajé tó kẹ́yìn báyìí nínú oṣù yìí náà ni èyí tó kẹ́yìn náà nínú ọdún yìí. ọlọ́run bá mi dùn àkóṣìwé rántí rẹ kó ṣì kàn mí. ṣíwé rẹ lọ́sẹ̀ yìí ṣíwé rẹ fún mi lóṣù ṣíwé rẹ tí rẹ kàn ní ọdún lọ ṣíwé rẹ. paluda làárọ̀ kọ́ paluda làárọ̀ ẹ bá mi pín ká ifẹ̀lẹ́ náà wọlé káwọn náà dáṣẹ́ tó yìí. èyí ni mo fi ń kí gbogbo yín pátápátá pé ẹ kú ọdún a kú ọdún kérésìmesì èyí tó bá wa láyé tó bá wa láyọ̀ àti àlàáfíà. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ọ̀hún gbogbo yín pátápátá ni mo kí abelin kò lè ní àkọ́kọ́ tó darapọ̀ mọ́ wa lórí ètò olúfúnkẹ́ babalẹ̀yọ̀ tẹ́lẹ̀ láti Jámánì àwọn náà tẹ̀lé fámóyègùn adélékè àwọn náà tẹ̀lé wọn. ọmọ ọba Abímbọ́lá Godwin Adébọ̀dé Olúwọlé Òjó mo rí ọ Adẹ́rìntọ́ Absalam Abọ́lọ́rẹ́ Ayọ̀bámi Ògúnkẹ́yẹdé Ajílẹ̀yẹ kábíyèsí bàbá mi Saheed Ibrahim mo kì í tẹlẹ́ṣọ̀ mo kì í tológun. mo kí bàbá mi ọba Saheed Ibrahim láti ìlú Island lọ́hùn orí adé gbogbo Island gbogbo nípa pátá ni mo kí. mo lólúwa Esther kíkẹ́ olú àbúrò mi ọ̀hún. Bímbọ́ Adéwọyìn láti Philippines lọ́hùn. Ìyọrí Fọlárin ọ̀gá mi pàtàkì. àwọn ti TVC nìyẹn. Bóníkẹ́ Kúdírát láti Egypt lọ́hùn. Wẹ́dí James àbúrò mi ọ̀hún láti Qatar. Alàgbà Ẹ̀rí Ògo mo kí n káàbọ̀ sórí ètò. KB Jenti láti Ireland lọ́hùn. DJ Murphy èèyàn tèmi àtàtà. Èmi nìkan kọ́ ni mo wà lé agodo lónìí. DJ Murphy ń bẹ pẹ̀lú mi òun náà làmójú ẹ̀rọ mi. Òun ló jẹ́ kẹ́ máa gbọ́ mi ní 97.5 FM ní My Street. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà nílùú London lọ́hùn ó yẹ yí ẹ̀rọ yín sí 97.5 FM. Sweet FM ló ń jẹ́. Bukky Laramore Dúpẹ́ Ọlábalógun Yétúnjí ẹ kú ìnáwó ọjọ́ mo kí yín. Alani Adé Olúyọ̀mádé ẹ̀gbọ́n mi pàtàkì ẹ̀gbọ́n mi ọ̀wọ́n láti ìlú Philippines lọ́hùn mo kí yín. Gbogbo àwọn pósítà tẹ́ ẹ̀ rí fíláàsì tẹ́ ẹ̀ rí ẹ̀ ẹ mọ̀ wípé èèyàn ló wà nídìí olùtòrò òfin kẹ́. Ẹ̀gbọ́n mi pàtàkì àwọn náà ni wọ́n ń ṣe design gbogbo ẹ̀ fún mi. Alani Adé Olúyọ̀mádé Midas Creations International mo kí yín.
mo fi àkókò yìí kí màmá mi Ògúnkẹ̀yẹdé Olúṣọlá Christiana ẹ ṣeun ẹ kú àtìlẹ́yìn mi ní gbogbo ìgbà kò ní bàjẹ́ fún yín màmá mi. àǹtí mi pàtàkì Àtinúkẹ́ Bòmí Olúwa yóò ṣe àwọn ti Staten Island lọ́rùn nìyẹn nǹkan ọdún mi tẹ́lẹ̀ fi ránṣẹ́ sí mi ẹ mọ́ gbàgbé o. Amira Yusuf láti UK lọ́hùn Iyẹ́misí Akíntọ̀mídé Mọ́là Olú Dúpẹ́ Jayé òkè Ọláyẹmí Ọlọ́ládé Àríkẹ́. àǹtí mi ọ̀wọ́n Mojísọ́lá Fáróyè mo kí yín Akínwámidé Olúwa fún mi Láyọ̀ Bọ́lá Dalẹ́. Nikki Malik ẹ̀yin ju Olódùmarè mú kí ẹ ọmọ olójú Olódùmarè náà ló wà lórí ètò. nígbà tí mi bá jẹ́ ọmọ olójú Olódùmarè tẹ́yàn kan tún jẹ́ ìjọ Olódùmarè sẹ́ẹ̀mù náà ló bọ́ sí àmọ́ kò sí wàhálà ẹ̀ sanwó orúkọ. Àkànní ọmọ ní èèyàn tèmi pàtàkì Prince Adéadé mo rí yín láti Chicago lọ́hùn Tọ́pẹ́ Tósìn Owólabí Wálé Ọlákúnlé Arámidé èèyàn tèmi àbúrò mi pàtàkì lọ́hùn mo rí ẹ̀rí ẹ̀ Thompson tó mo sọ lẹ́ẹ̀kan mo ní mo wọlé mo kó nílé mo kágò kí n tó wọlé. ẹ kú ọdún Kérésìmesì tó bá wa láyé tó bá wa láyọ̀ àtàlàáfíà kò tí ì tán a sì ń sọdún lọ náà. tó ṣe mọ̀ wípé ẹni ọdún bá bá láyé ó di dandan ó yẹ kó dúpẹ́ ẹni ọdún bá bá láàyè ó di dandan ó yẹ kó ṣọpẹ́. ẹ jẹ́ kí n pe bàbá mi Chief Commander Ebenezer Obey káwọn náà bá wa dá ṣètò. àwa dúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀bá mi ìdùà lónìí ni Mary Amaye mo kí gbogbo yín pátápátá ẹ kú ọdún Christmas níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi káàkiri àgbáláyé Alájà Síkírát màmá mi ẹlẹ́ṣin mẹ́ta mo kí yín tẹ̀sọ̀ mo kí yín tológun màmá Yèyé Ṣọlá Adémáṣà àwọn olórí mo kí yín Ọláṣadé Afnan láti Japan lọ́hùn ẹ kú ìfẹ́ wa nígbà gbogbo. Bàbá mi Ọ̀túnba Nurudeen Waheed àwọn ò kì í sí lórí ètò pẹ̀lú wa àmọ́ bá a bá ṣètò tán àwọn ọmọ ń darapọ̀ mọ́ wa. Solar Melodious Entertainer láti Dubai lọ́hùn èèyàn tèmi kò ní bàjẹ́ fún ọ. Bàbá mi Àwíṣe Dàpọ̀ Ọláfarẹ́ mo kí yín Ọlọ́run Adé Victor Táyé Adékànbí èèyàn tèmi Ajírọ́ba láti Kàsúà nílùú Ghana lọ́hùn. Gbádébọ̀ Adégbọ́lábọ̀ Olúgbémiró. Eri Adéyẹmí láti Austria lọ́hùn mo kí yín Douglas Taiwo láti Australia ìlú Sydney lọ́hùn láwọn wà tán ti ń gbọ́ wa. Ọmọ Baálẹ̀ àbúrò mi ọ̀wọ́n láti Italy Deborah Abọ́dúndé àwọn tèmi ní New York nìyẹn. Princess Iyábọ̀dé mo kí yín láti Houston, Texas. Ṣóǹdé Sami láti Japan lọ́hùn mo kí yín. Mo fi àkókò yìí kí ẹ̀gbọ́n mi Julius Odùtọ́lá Alájì Pẹ́sà àwọn ni alága àwọn ni ó jẹ́ alákòóso ẹgbẹ́ Odùduwà Progressive Union nílùú Italy. Mo kí yín Báríkà ẹ kú ewu ọmọ tuntun tọ́lọ́run bá mi ìdù àṣẹ̀ṣẹ̀ ṣe Ọlọ́run ó ṣọmọ náà lálàlùbáríkà ọmọ. Mo fi àkókò yìí náà kí alàgbà Ọláwálé Kọ́láwọlé àwọn ni wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ ọmọ Yorùbá pátápátá nílùú Ghana. Àwọn náà làwọn ń gbọ́ wa ketekete lọ́hùn. Mi ò ní ṣaláì kí alàgbà Olúgbòdì David Toríọlá Yusuf àwọn aláṣíwájú ẹgbẹ́ Odùduwà Progressive Union nílùú Togo lọ́hùn. Gbogbo yín pátápátá ni mo kí mi ò lólódì ẹnìkan ẹ ní rí nǹkan gbé sọnù bí ò ṣe bí ọmọ.
ọdún tó wọlé láyọ̀ tó bá wa láyọ̀ àtàláfíà á ṣọ̀pọ̀ ọdún láyé. àní ràjò gbèsàjò gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú èbó lọ́hùn pátápátá ni mo kí. ẹ kéré oko délé nínú òtútù tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ lọ́hùn nínú òjò nínú ẹ̀rùn. ọdún ti tó tó. bẹ́ẹ̀ bá tún ṣiṣẹ́ ẹ̀ tún dowó sí nàìjíríà fáwọn tí. bàbá ajá ṣojú ẹ̀mí. gbogbo yín ni mo kí pátápátá o. gbogbo orí òrò ẹnu ò jẹ́ pátápátá. ọdún ti tó tó ń bọ̀ lọ́nà. bàbá ajá. bójú ṣe ṣẹ̀ṣẹ̀ mọ́ ń bì kan lamẹ́ríkà lọ́hùn bẹ́ẹ̀ làwọn kan wà lọ́sàn-án ní united kingdom lọ́hùn àwọn ti australia òru náà wà sí aago kan lóru wọn làwọn òsùn torí pé àwọn fẹ́ gbẹ́tò ọmọ lójú olódùmarè náà àwọn tèmi ní philippines aago 10 alẹ́ náà wà àwọn ti japan àwọn náà wà lálẹ́ ẹ̀yin tèmi ní cairo ní egypt lọ́hùn gbogbo yín pátápátá ni mo kí mi ì lè máa dárúkọ yín pátápátá bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mẹ́tò ó yẹ máa ṣe ẹ̀ sórí wọ́ọ̀lù ẹ jẹ́ káwọn tó kù náà kí wọ́n nífẹ̀ẹ́ láti gbétò káwọn náà lè rí wò dáadáa ká mọ̀ fi ṣe tara wa nìkan èèyàn 6 péré ni mo rí tó ṣí àìtò yìí ó yẹ ẹ bá mi dákun torí ọlọ́run ẹ mọ̀ ṣe ẹ̀ sórí wọ́ọ̀lù ọdún kérésìmesì náà là ń ṣe torí tó bá wa láyé ó bá wa láàyè kò bá wa nínú sàárè kí ló yẹ ká fi fọ́nà ọba àmì ìdù àbí kò ṣọpẹ́ ọpẹ́ ló yẹrú Sweet 97.5 FM ni mo wà tí mo ti ń gbóhùn sórí ẹ̀rọ àgbàgbé DJ Murphy lẹ́ńjìníà tó ń gbé sókè gbé wálẹ̀ fún mi. Mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Dr. Saheed Ibrahim ẹgbòye dókítà láìpẹ́ àti gbogbo àwọn èèyàn pátápátá ní ìlú Dublin Island lọ́wọ́ àwọn ni wọ́n fún wa láwọ́ọ̀dù DJ Murphy ẹ bá mi gbé àwọ́ọ̀dù náà sí ojú screen káwọn èèyàn wa kí wọ́n rí àwọn ni wọ́n fún wa ní àwọ́ọ̀dù láìpẹ́ wọ́n ní àwọn ọmọ rírì iṣẹ́ takuntakun tá à ń ṣe wọ́n làwọn adúpẹ́ fún àṣà tá à ń gbé lárugẹ. wá ká lọ síbẹ̀ lẹ́. ẹ ṣe. wá ká lọ wá. gbogbo Yorùbá community pátápátá tó wà nílùú Dublin ni mo kí. wá ká lọ jùmọ̀ wá ká lọ jùmọ̀ mo fi àkókò yìí kí Prince Ọláwálé Àyìnlá àwọn ni wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ Odùduwà Progressive Union nílùú Malaysia lọ́hùn àbúrò mi Ọlámsì King Ọlámsì olórin ọ̀wọ́n nílùú Malaysia mo kí ẹ lumi pẹ̀ mi lè ṣaláì má kí wọ̀ náà. ilẹ̀ bí ṣọdún kù chicken lọ́hùn-ún àtinúkẹ́ àbí mẹ́rìwá yóò ṣe chicken tẹ́ fi ṣọdún kù lọ́hùn ẹ sẹ́ǹdì tèmi rẹ́ṣẹ́ sí mi. Ajíbádé ọlá mọ́ọ̀n tẹ́ni ọlá ìfẹ́ ládéwà Princess Abímbọ́lá aboyún ilé aboyún abitibiti rẹ àgàn kó tọwọ́ àlàbòsùn ẹni tó ń ṣòwò oníṣẹ́ ọwọ́ kan ríṣẹ́ ṣe ọjà oníṣòwò kan máa rèrè ọjà láìsàn gbogbo òṣìṣẹ́ ìjọba ọkọ̀ ọba àdá ọba kò ní ṣayín lẹ́sẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. lójúlọ mi wá. ọmọ iléèwé ọgbọ́n ìmọ̀ àtòyé Ọlọ́run ọba àmì ìdùá fi tayín lọ́rẹ ọdún 2017 tá à ń lọ yìí àní bó ti kù díẹ̀ kọ́dún yìí kó parí àní bọ́jọ́ ọlọ́jọ́ lọ àní bọ́dún ọlọ́dún lọ ẹ jẹ́ kí n fi ìyá mi náà kí n fi wọlé sórí ètò náà ká tún wo bó ṣe ń lọ. December tó tiẹ̀ ti dé
kò ní dìwà mẹ́rù lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bí ọdún ṣe ń lọ sópin, ohun gbogbo tá a bá dáwọ́lé yóò yọrí sí rere fún wa pẹ̀lú àṣẹ Èdùmàrè. Bọ́dún ṣe ń lọ sópin, mo sọ lẹ́ẹ̀kan sẹ́ ṣàmìkẹ́ gbẹ́tọ̀ àdúrà mi. Ọdún yìí kò ní le koko mọ́ wa pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ní káwọ́ lérí sọkún. Gbogbo ẹ̀yin tẹ́ bá mọ iye orin yẹn dákun torí Ọlọ́run máa bá mi ṣàmì sí bí ó ṣe ń bọ́. Àlàáfíà tá a fẹ́ kọ́nà ọba ẹ̀mí ìdùn àkóbí ta wá lọ́rẹ̀. Ìlò bàbá wá ṣe mí lọ́gọ́, má jẹ́ ń táwọn náà, má jẹ́ ń tàràkà lọ́dún títún. Dábọ̀ lọ́rùn mi dábọ̀. Dábọ̀ lọ́rùn mi dábọ̀. Màmá jẹ́ kọ́ bí rèé mi ṣàpínlẹ̀. Lọ́dún títún. Màmá jẹ́ kọ́ ọ̀rọ̀ mi já sóko lọ́dọ̀ rẹ̀. Dádì ẹ̀yin ni mò ń bá wí. Ọlọ́run mi dábọ̀. Bó o laṣọ ọdún ṣe rà fáwọn ọmọ. Àdúrà sókè. Èló lẹ fi sílẹ̀ fún mọ́mì káwọn náà fi tọ́jú ilé. Bàbá máa Gbogbo nǹkan ló gbówó lórí pátápátá. tọmọtọmọ. Mo yí tán ta báàgì rẹ̀ sí ní ìsìn. Ilẹ̀kùn òòlà. Ọlọ́run ọba mi ìdùn àkóṣọ́ wa lọ́wọ́. Bàjẹ́ kó ṣẹlẹ̀ sí mi ò bá. Ó dáàbò wá kó fìṣẹ́ rẹ̀ ṣọ́ wa. Bá a ti ń lọ nínú ọdún tuntun nítorí Ọlọ́run. Ẹnikẹ́ni tẹ́ ẹ bá ní aáwọ̀ pẹ̀lú ẹ parí rẹ̀ o. Ìwà tí ń re fún wa. Bínú ṣùgbọ́n kan má ṣe ṣẹ̀. Àgbègbà lọ́dún tó wọlé. Bàbá ẹlẹ́rù ni ìwà tí ń re fún wa. Àní kára náà gbégbà lọ́dún tó. Kí gbogbo wa kó arọ́nà gbégbà lọ́dún tó wọlé. Olúwa tù wọ́n nínú. Bẹ́ẹ̀ ni. Àtọ̀tí kò rọ́mọ gbé kan tù wọ́n nínú Olúwa. Tó kí ni mo mú wá sórí ètò fún yín lónìí, kí ni mo fẹ́ Ẹ̀wọ̀n lẹ́kùn. kẹ́yìn yẹn wa kábi ṣàríkọ́gbọ́n. Àwọn tó dàbí ìyáná rẹ̀ wọ́n lẹ́kùn. Kò sígbà tá a ṣètò káàkiri kọ́gbọ́n náà ní gbọ̀ngàn tá a bá ṣe. Ọlọ́dún dàgbà òkúta. Tálà àlejò pàtàkì lórí ètò tòní. Ọdún kò sàn wá sọ́mọ́. Àwọn náà ni màmá mi Mojísọ́lá Ìyàbọ̀ kaná. aya Fáróyè Àní bá máa tán. láti ìlú London lọ́hùn. Kí ni nǹkan tí wọ́n ń ṣe? Lọ́mú. Kí la fẹ́ kẹ́ mọ̀ ń pa wọn? Kí ni wọ́n ní fún wa lónìí? Ṣọ́ bàbá gbọ́ tiwa. Abala àṣà wa náà ni abala tó kàn lórí ètò. Àdúrà ìtàn. Ẹ mọ̀ pé abala mẹ́ta lètò ìpín sí. Ogun àkókò. Abala àkọ́kọ́ òun náà ni wípé Rẹ̀ tó dá. ká fi kíra wa, Ń bẹ lọ́dún. ká mọ iyì ara wa, Òun rẹ̀. ká mọ rírì iṣẹ́ tá à ń ṣe. Bàbá ti ṣe wá lọ́gọ́. Ohun tí ó pa wá lẹ́kùn òní. Abala kejì náà ni mo tún ní abala àṣà wa. Bàjẹ́ kó ṣẹlẹ̀ sí wa ò bàbá. Ó ṣe é díje Murphy lọ́hùn. Ọdún lọ sópin. Ọ̀rọ̀ ìṣítí lẹ̀tọ̀ ètò lọ̀rọ̀ ìṣítí tó máa ń wá sí ìgbọ̀n yín ní gbogbo ọjọ́ ajé Monday. Yóò tọmọtọmọ. Ní dédé agogo 3 Nàìjíríà time. Ilẹ̀kùn òòlà. Aago 2 ọ̀sán ló jẹ́ nílùú London. Bàjẹ́ kó ṣẹlẹ̀. Aago 10 ní Philippines àti Japan. Balẹ̀. Aago 10 àbọ̀ ló bọ́ sí ní Malaysia lọ́hùn. Àwọn tó Australia wọn ní aago 1 òru. Ibikíbi tẹ́ ẹ bá wà yẹn ṣáà calculate. Olúmídé Adédèjì káàbọ̀ sórí ètò. Aṣímọlówó Tajudeen. Kó tó di pé wọn pe màmá mi wọlé sórí ètò. Ìyá ló mú mi gòkè. Màmá Mojísọ́lá Fáróyè. Àyíníyá ló mú mi gòkè nínú ewu. Àyíníyá ló Àwọn náà wà lórí ètò pẹ̀lú wa lónìí. wà lọ́wọ́. Àyíníyá Màá gbé wọn wọlé láàrin ìṣẹ́jú àáyá. Àyíníyá ló mú mi gòkè mo dúpẹ́. Àyíníyá ló mú mi gòkè nínú ewu. Àyíníyá ló mú mi gòkè máwọn ọ̀tá lọ́wọ́. Àwọn tèmi ní káàtà àmú kí n pátápátá wọn ní 5 PM ìrọ̀lẹ́ ló bọ́ sí. Ọ̀tá àlọ́ rẹ̀ tó ń fọ̀rọ̀ mi wá lọ kiri. Wọ́n relé Ádámù ṣe, wọ́n relé oníṣègùn. Ṣùgbọ́n ẹ̀pà kò bọ́rọ̀ máa wọ́n pèsè-pèrò. Wípé Adénìkẹ́ Àṣàbí Ayọ̀ bí òjò. fẹ̀yìntì gbogbo. Olórí Kẹ́mi Ajíbádé. Ẹni ta ní kó fẹ́ ní lójú. Túbọ̀ tọ́ sẹ́nu. Ẹ káàbọ̀ sórí ètò. Ìdá So màmá tí mo bí wá sórí ètò lónìí, màmá ọjà kì í. Mojísọ́lá Ìmọ̀ àgbo kì í pa. Fáróyè alága ìdúró ni wọ́n. Ẹ̀bà ní ìta. Alága ìjókòó náà sì ni wọ́n. Má gòkè àjọ.
àmọ́ ẹjọ́ dákun tí ọlọ́run bá mi ṣí àkíní sórí wọ́ọ̀lù yìí nítorí wípé nǹkan tá a fẹ́ ṣe lónìí nǹkan tó jẹ́ wípé onílé tàlejò lọ́mọdé lágbà ó ní ó ìlú aláàjọ kẹ́kọ̀ọ́ tá a sì jọ gbádùn ètò yìí lónìí. ibikíbi tẹ́ ẹ bá wà ẹ wádìí fi nǹkan lé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ gbádùn ètò tèmi ó yẹ máa ṣe àìsórí wọ́ọ̀lù yìí torí wípé àlejò pàtàkì ní ń bẹ lórí ètò lónìí ẹ jẹ́ kí n pè wọ́n wọlé níṣẹ́jú àyá. àwọn pàkẹ́ wọn ti kẹ́sẹ́gun ìwọ pé pẹ̀lú wọn yóò fi borí ogun ọmọ Ísírẹ́lì nígbà tí. màmá ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣe yàtọ̀kùn. ẹ kú ọdún kérésìmesì ẹ kú yọ̀tọ̀mí gbogbo rẹ̀ bó ṣe ń lọ. ṣàlàáfíà lẹwà gbogbo ilé ń kọ́. àlàáfíà olúwa ṣeun. lórí ètò ọ̀rọ̀ ìṣítí lẹwà pẹ̀lú ọmọ lójúlódùmarè èyí tá à ń ṣe ní 97.5 FM nílùú London lọ́hùn My Sweet FM ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. ẹ ṣe olóòtú. ó tó di wípé akánlu agbami ètò màmá ẹ bá wọn ní ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n ẹ bá mi sọ orúkọ yín fún àwọn èèyàn tí wọ́n ń gbọ́ yín nílé. orúkọ mi ni Mojísọ́lá Fáróyè. màmá Mojísọ́lá Fáróyè ọmọ bíbí ìlú wo gan ni ní pàtó. ọmọ bíbí ìlú Ọ̀gọ̀tún Èkìtì ni mí. Ọ̀gọ̀tún lẹ́kìtì lọ́hùn-ún. bẹ́ẹ̀ ni. ọ̀dà níbo gan lẹ̀ ń gbé níbo lẹ ti ń bá wa sọ̀rọ̀. ìlú London ni mò ń gbé. ìlú London lẹ́wà tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ tẹ́ ẹ sì ti ń gbóhùn wa kétékété. bẹ́ẹ̀ ni. ọ̀pẹ́ fọlọ́wọ́ bá mi dùn a dúpẹ́ wípé a pè yín ẹ sì jẹ́ wa ẹ kó yan wa kéré ẹ ní àwọn ọmọ kékeré wo ni wọ́n ń pè ní sórí ètò yìí. a dúpẹ́ fọlọ́wọ́ ká gbogbo wa yẹ. màmá kí ni nǹkan tẹ́ ẹ̀ ń ṣe àbí ká sọ wípé kí ni àwọn èèyàn mọ̀ yín sí orú iṣẹ́ wo gan-an lẹ̀ ń ṣe. ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mí sí ẹni tí ó ń gba géèjì èyí tí à ń pè ní alága ìdúró alága ìjókòó. àwọn tí wọ́n ń gba géèjì alága ìdúró àti alága ìjókòó. alága ìdúró alága ìjókòó ọ̀pọ̀lọpọ̀ wa náà ló máa ń gbọ́ àmọ́ kò fi bẹ́ẹ̀ dájú pé a tilẹ̀ mọ bí iṣẹ́ náà ṣe bẹ̀rẹ̀ ìjẹ́ ẹ lè bá wa yànnàná ẹ tiẹ̀ bá wa sọ díẹ̀ bó o ní iṣẹ́ yìí ṣe bẹ̀rẹ̀. ẹ ṣe olóòtú nígbà tí mo ti wà ní orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí mo fẹ́ lè sọ pé màá sọ pé ẹ̀bùn ni tí Ọlọ́run fún mi. nígbà tí mo ti wà ní iléèwé torí Yorùbá ni mo ṣe. èdè Yorùbá. so mo nífẹ̀ẹ́ sí èdè Yorùbá. mo nífẹ̀ẹ́ sí àwọn nǹkan bíi àṣà àti ìṣe ìbílẹ̀ wa. so láti ibẹ̀ ni mo ti yàn láàyò mo sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà díẹ̀díẹ̀ kí n kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. nígbà mo sì tún dé òkè òkun níbí nílùú Ọba mo tún wá yàn láàyò mo tún wá mú gẹ́gẹ́ bí iṣẹ́. ẹ tún yàn láàyò. láti gba yàn bẹ́ẹ̀ ni Olúwa sì gba gbogbo. màmá kí ni alága ìdúró alága ìjókòó kí ni iṣẹ́ náà ẹ bá wa yànnàná iṣẹ́ náà kí ni wọ́n ń ṣe. alága ìdúró àti alága ìjókòó ògbùfọ̀ ni àwọn méjèèjì jẹ́ fún ìdílé ọkọ ògbùfọ̀ ìdílé ìyàwó. ògbùfọ̀ ni wọ́n jẹ́ fún ìdílé ọkọ àti fún ìdílé ìyàwó. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n alága ìjókòó òun ni gẹ́gẹ́ bí ẹni tó ní àṣẹ lọ́jọ́ yẹn torí alága ìdúró ń bọ̀ wá bẹ̀bẹ̀ láti tọrọ ọmọ torí ìdí èyí òun ló lẹ́nu ń bẹ̀ jù nírú ọjọ́ ìdáná tá à ń pè ní engagement lédè Yorùbá. bí gbogbo ètò ṣe máa rí òun ló mọ̀ bóyá ẹrù tán kó wá òun ló máa wò bóyá ẹrù pé gbogbo àwọn owó tá a sì máa ń fi sínú ẹ́ńfílóòpù òun ló mọ gbogbo ẹ̀ bó ṣe pé àbí bó bá ṣe ń béèrè náà ni alága ìdúró gẹ́gẹ́ bí ògbùfọ̀ ti ilé ọkọ tó ṣe aṣojú ara ilé ọkọ ni ó máa nà án sílẹ̀ ọkọ̀ kan so alága àyókù òun ló láṣẹ jù
ní ibi ìdáná torí òun ló wà nílé àwọn ló ń gbà àlejò alága ìdúró ó tẹ̀lé àwọn ẹbí ọkọ wá láti wá ṣojú wọn láti bẹ̀bẹ̀ kí ètò kó lè lọ bó ṣe yẹ kó lọ. ẹ ṣe bàbá wa ó tó ọdún mélòó tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tá a bá wò lápapọ̀. kí n tó kúrò ní á ti tó ọdún 12 sẹ́yìn. ọdún 12 akásálẹ̀kọ̀ gàmbàrí yín jẹ díẹ̀ lóbì kẹ́yìn tó tán. olúwa ṣe. ẹ ó tó ọdún mélòó tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ nílùú London náà tẹ́ wà. mo ti bẹ̀rẹ̀ láti ọdún 9. ọdún 9. bẹ́ẹ̀ni. ọdún 9 kì í ṣe kékeré náà. iṣẹ́ yìí nílùú London bó o lẹ ṣe rí sí ṣé àwọn èèyàn wa náà ṣé àwọn náà ń gba alága ìdúró wọn ń gba alága ìjókòó ní ìlú London. àwọn òyìnbó tí wọn wá gbọ́ nǹkan tá à ń sọ tí wọn gbédè wá nítorí pé ó ní àwọn àwòrán kan tí a rí tó jẹ́ pé ẹ ṣe iṣẹ́ yín náà ń bẹ̀ tá a rí yín pẹ̀lú àwọn òyìnbó lóríṣiríṣi tí wọ́n wé gèlè èyí tí ó wọ dànsíkì tó wọ agbára lóríṣiríṣi bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣáwọn náà gbédè wá náà ni. wọn gbọ́ èdè wa ṣùgbọ́n tí ó bá ti di pé ọmọ wa ó rí àwọn aláwọ̀ funfun tá à ń pè lóyìnbó àwọn méjèèjì tí ọ̀rọ̀ ìfẹ́ wọn bá ti wò ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó ní bá a ṣe máa ń ṣe ìgbéyàwó tiwa táwọn náà sì rẹ́dí torí pé wọ́n nífẹ̀ẹ́ sí ọmọ. wọ́n nífẹ̀ẹ́ sí ọmọ wa. wọ́n nífẹ̀ẹ́ sí ọmọ gbogbo ohun tí ọmọ bá ti fẹ́ lórí ìgbéyàwó bá ṣe ń ṣe nílẹ̀ Yorùbá ó máa ń dùn mọ́ wọn gidi gan. mo fẹ́ lè sọ pé wọ́n fẹ́ràn àṣà yẹn gangan nígbà míì ju àwọn ọmọ wa gan lọ. tẹ bá ní kán wé gèlè tó bá ti jẹ́ pé nǹkan tí ò jẹ́ kí gbogbo ẹ̀ ṣe ó máa ń dùn mọ́ wọn ṣùgbọ́n nírú tẹ́lẹ̀ yìí bá ti wáyé ó di dandan ká sọ èdè òyìnbó àti Yorùbá ìyẹn á lè jẹ́ kí gbogbo wa pátápátá. ẹ̀yin ni pé ẹ máa ń sọ èdè Gẹ̀ẹ́sì ẹ sì sọ èdè Yorùbá. bẹ́ẹ̀ni. ó túmọ̀ sí pé ẹni tí ò bá fi gbogbo ara kàwé tí ò lọ skul ò lè fi gbogbo ara ṣiṣẹ́ yìí. tí a bá ní ká wò ó bẹ́ẹ̀ a lè sọ bẹ́ẹ̀. nítorí bó bá lọ sí òde bó bá lọ bẹ́ẹ̀ bó pàdé bí àwòrán àwọn ilé ìtẹ́yìn náà ṣe bóò ni ó ṣe túmọ̀ bóò ni ó ṣe sọ̀rọ̀. dákun wọn ni bá ti sọ èbú nílé àná náà ni ó túmọ̀. ó di dandan kó túmọ̀ rẹ̀. ó di dandan kó túmọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun ìyá wa orísun iṣẹ́ ìgànná nígbà tí mò ń bá yín sọ̀rọ̀ ní ọjọ́ díẹ̀ sẹ́yìn ẹ ní àwọn kan ni wọ́n ń ṣiṣẹ́ nínú ilé kó tó di wípé ẹ ṣẹ̀ṣẹ̀ gba tí ẹ̀yin mú lọ́kùnkùnù gẹ́gẹ́ bí iṣẹ́ àwọn wo lẹ ní wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìná àti pé bó ló ṣe wáyé bẹ́ẹ̀. ṣe rí iṣẹ́ alága dúró alága jókòó ní ayé àtijọ́ iṣẹ́ àwọn obìnrin ilé ni. àwọn obìnrin ilé àwọn náà máa ń ṣe é orí náà sì fi máa ń di ẹrù ìyàwó. orí ni wọ́n fi máa ń rẹrù láyé ìjọ́un. orí ni o láyé ìjọ́un orí náà máa fi dì wá sí ilé ìyàwó àwọn ẹbí ọkọ àwọn obìnrin ilé ní ilé ìyàwó náà àwọn obìnrin ilé ló máa dúró tó máa gbà wọ́n lálejò níbẹ̀. ṣùgbọ́n nígbà tó wá yá ni àwọn kan wá wò ó pé kíní náà á lè mú iṣẹ́ gidi. torí ní ayé ìgbà yẹn náà kì í ṣe gbogbo àwọn obìnrin ilé yẹn ló mọ̀ ọ́ ṣe dáadáa. bẹ́ẹ̀ni. àwọn tó mọ̀ ṣe wà ń bẹ̀ dáadáa o ṣùgbọ́n àwọn míì wọ́n rí pé á kù díẹ̀ káàtó. bí àwọn ìyá wa kan ṣe wá wò ó gbà yẹn nìyẹn pé ẹ jẹ́ ká gbé kíní lárugẹ ká fi ẹ̀fẹ̀ sí ká fi gbogbo ẹ̀ sí ká kúkú sọ jíṣẹ́ bó ṣe bẹ̀rẹ̀ láti gbà yẹn náà nìyẹn. fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò gbogbo yín pátápátá làkí àlejò wa pàtàkì lórí ètò lónìí àwọn náà ni ìyáàfin Mojísọ́lá Fáróyè tí wọ́n jẹ́ alága ìdúró àti alága ìjókòó nílùú London ni wọ́n tẹ̀dó sí. ẹ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ máa ṣàìsí wọ̀lú yín kí àwọn èèyàn tó wà ní ọ̀dọ̀ yín tí àwọn náà kán lè ní àǹfààní láti káwọn náà lè láǹfààní láti rí ètò ìwò. tó kí n padà sọ́dọ̀ màmá ìbéèrè mi á lọ wípé ẹ̀yin ló yan iṣẹ́ yìí láàyò ni àbí ẹ kọ́ iṣẹ́ yìí níbì kan. ẹ ṣe atọ́kùn gẹ́gẹ́ bí ẹ ṣe sọ láti bẹ̀rẹ̀ mo yàn láàyò ni mi ò kọ́. pé ẹ̀kọ́ lọ́dọ̀ ẹnìkan ọ̀kan. mo yàn láàyò ni mi ì kọ́
mo gbà pé ẹ̀bùn ni Ọlọ́run fún mi. àmọ́ ẹ ti mọ rí báwọn èèyàn ṣe máa ń ṣe káàkiri. bẹ́ẹ̀ ni. ìdínú tẹ́yìn náà fi yàn láàyò láti mú gẹ́gẹ́ bí iṣẹ́. ṣé ẹ ní àwọn èèyàn tí wọ́n bá yín ṣiṣẹ́ papọ̀ àbí tí wọ́n àwọn náà ń kọrú iṣẹ́ yìí ní lọ́dọ̀ yín lọ́hùn? bẹ́ẹ̀ ni mo láwọn tó máa ń tẹ̀lé mi jáde àwọn tó kọ̀ tó nífẹ̀ẹ́ sí. ẹni tó mélòó? màá ní tó bíi 3 lọ́wọ́lọ́wọ́. táwọn náà nífẹ̀ẹ́ síṣẹ́ tí wọ́n ń kọ́ lọ́dọ̀ yín. ọ̀dà màmá ṣe ẹníṣẹ́ míì tẹ́ ẹ̀ ń ṣe papọ̀ mọ́ṣẹ́ yìí ni àbí eléyìí nìkan náà lẹ mú lọ́kùnkúndùn? mo níṣẹ́ míì tí mò ń ṣe ṣùgbọ́n ẹ̀kan ò dí kejì lọ́wọ́. bóò lẹ ṣe wá mọ́ ṣe méjèèjì papọ̀? ọjọ́ ajé èyí tá à ń pè ní Monday sí ọjọ́ Jímọ̀ Friday máa ṣe iṣẹ́ kejì. ọjọ́ míì sì wà ní ọjọ́ Thursday a máa ní irú iṣẹ́ engagement irú ọjọ́ bẹ́ẹ̀ máa fi iṣẹ́ kejì sílẹ̀ láti fi gbọ́ iṣẹ́ ti engagement. Friday Saturday tí iṣẹ́ engagement bá wà máa gbọ́ iṣẹ́ engagement máa fi iṣẹ́ kejì sílẹ̀. so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìkan ò dí kan lọ́wọ́. pé ìkan kò dí kan lọ́wọ́. rárá o. àwọn kan wà tí wọ́n nífẹ̀ẹ́ sí orí iṣẹ́ tẹ̀ ń ṣe kí ni àmọ̀ràn yín fún wọn? àmọ̀ràn wo lẹ ní fún wọn? ṣe rí iṣẹ́ tó dáa ni iṣẹ́ tí ò lè lọ láyéláyé ni. so ẹni tó bá mọ̀ pé èèyàn ẹlòmíín wà tó lẹ́bùn ẹ̀ iṣẹ́ tí èèyàn sì lè kọ́ ni ẹni tó bá fẹ́ kọ́ kán dìde kán lọ bá àwọn lára àwọn tó ti ń ṣe irú ẹ̀ kán lọ bá wọn kán tẹ̀lé wọn jáde díẹ̀. àwọn míì sì máa ń gbowó lọ́wọ́ àwọn èèyàn láti kọ́ ó dà bẹ́ẹ̀. wọ́n tún ń gbowó láti kọ́. bẹ́ẹ̀ ni nǹkan táwọn kan ń gbowó dáadáa sí lọ́wọ́ àwọn èèyàn láti kọ́ ni. torí tí o bá ti mọ̀ nǹkan tí wọn náà máa fi jẹun ni. so tí ẹni tó bá nífẹ̀ẹ́ sí tó bá ti mọ ìkan nínú gbogbo wa tó ń ṣe kó tẹ̀lé wọn kó bẹ̀rẹ̀ sí ní lọ bẹ́ẹ̀ nìyẹn kó tẹ̀lé wọn jáde láti bẹ̀ òun náà á fojú sí yára bí gbogbo ẹ̀ ṣe ń lọ bọ́ ṣe é ṣe. ẹ ṣeun tí àwọn èèyàn ń gbọ́ yín gidi àwọn èèyàn wa ní àti Amẹ́ríkà wọ́n ń gbọ́ yín láti UK lọ́dọ̀ yín lọ́hùn láti Australia gbogbo káàkiri àgbáláyé ni wọ́n ti ń gbọ́ yín tí wọ́n fẹ́ pè yín sí iṣẹ́ bóyá láti ibìkan ìlú kan sí èkejì lóríṣiríṣi bóò ni wọ́n ṣe lè kàn sí yín. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 078. orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni wọ́n ti lè kàn sí yín. wọ́n lè kàn sí mi lórí ìbánisọ̀rọ̀ tó bá sì jẹ́ pé orí eléyìí tí a ti máa ń fi ìwé ránṣẹ́ ní orí ẹ̀rọ lórí ojú ìwé Facebook. lórí Facebook náà mo ní péèjì pàápàá èyí tí orúkọ mi ń jẹ́ Mojísọ́lá alága ìjókòó / dúró. Mojísọ́lá alága ìjókòó. bẹ́ẹ̀ ni Mojísọ́lá alága ìjókòó / dúró. ẹ bá mi fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín bẹ́ẹ̀ bá fẹ́ fi síta. 078. fún àǹfààní gbogbo àwọn tó wà ní òkè òkun bóyá kẹ́ bá wa fi kóòdù ẹ̀ náà sí. 44. +44. 78. 52. 52. 50. 13. 45. ẹ bá wa pè lẹ́ẹ̀kan sí. 44 +44. 78. 78. 52. 52. 50. 13. 45. Adénìké Àṣàbí Ayọ̀ bí òjò wọ́n ti bá yín fi ẹ̀rọ náà sí wọ́n ti bá yín fi nọ́mbà náà sí ojú screen. Fún àǹfààní àwọn tó wà ní UK àwọn ò ní ìdí láti tẹ +44 wọ́n ti mọ bí wọ́n ṣe dá ilẹ̀. dúpẹ́ lọ́wọ́ yín màmá pé a pè yín ẹ jẹ́ wa lórí ètò lónìí àmọ́ kó tó di pé ẹ mọ̀ lọ kí ni ìmọ̀ràn yín fún gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi tí wọn ò ní fẹ́ kí àṣà Yorùbá yìí náà kí ó parun. ẹ ṣe olóòtú ìmọ̀ràn mi pàtàkì sí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire ni pé ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ ẹ má jẹ́ ká sọ àṣà wa nù àwọn ọmọ tuntun rí ìgbàlódé wọ́n ti
gbogbo àṣà wa wọ́n ti ń sọ ọ́ nù kò dé yẹ kó rí bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ni. àwa Yorùbá pàápàá la sì túbọ̀ ń ṣe eléyìí. bẹ́ẹ̀ni tẹ bá rí àwọn Ìgbò wọ́n sì ń gbé àṣà wọn lárugẹ. wọ́n gbé àṣà wọn lárugẹ. wọ́n ṣe orin Ìjẹ̀ṣu ó ní bọ́n ṣe ń ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ti wá àtúrí ẹ̀sìn ìgbàlódé a ti fi ń sọ àwọn àṣà àti ìṣe wa dànù kò dé yẹ kó rí bẹ́ẹ̀. tí ò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. bẹ́ẹ̀ ni tí ò yẹ kó rí bẹ́ẹ̀ àṣà wa ẹ má jẹ́ kó parun àwọn òyìnbó gan wọ́n fẹ́ràn àṣà wa àwọn ọmọ wa míì wọn ọmọ bá ṣe ń ṣe òyìnbó mọ̀ òyìnbó nífẹ̀ẹ́ sí gidi gan bẹ́ẹ̀ni àwọn àṣà tí ò yẹ ká jẹ́ ká sọnù ni ẹ jẹ́ ká gbé lárugẹ Odùduwà á gbé gbogbo wa. àṣẹ Èdùmàrè ẹ ṣeun màmá mi pé a pè yín ẹ jẹ́ wa lórí ètò lẹ́ẹ̀kan sí a dúpẹ́ àmọ́ rí yín báwo ẹ pẹ́ fún wa pẹ̀lú àṣẹ Èdùmàrè. ẹ ṣeun gbogbo wa wà rí Jésù bá wà jíǹde ara ó máa jẹ́yìn náà. àmín ṣé tá a bá pè yín lẹ́ẹ̀kan sí ṣé ẹ jẹ́ wa. agbára Jésù máa dá yín lọ. ẹ ṣeun ó dàbọ̀. Olúwa ẹ ṣeun gan ni ẹ ṣe olóòtú. ó dà ohun ìyá wa tí ẹ gbọ́tàn yẹn àwọn ni ìyáàfin Mojísọ́lá Fáróyè láti ìlú London lọ́hùn ni wọ́n ti bá wa sọ̀rọ̀ ẹ rí wípé àṣà Yorùbá kò sí ibi tí àṣà náà ò sí. Goodness and mercy shall follow me all of the days of my life, and I will dwell in the house of God forever and ever. Amen. Àṣà Yorùbá kò lè parun láwùjọ wa. Shall follow me all of the days of my life, and I will dwell in the house of God. lórí ètò ọ̀rọ̀ ìṣítí náà la wà. 97.5 FM ni mo wà tí mo ti ń ró kangó. Tẹ̀lé mi ní ọjọ́ ayé mi gbogbo, èmo máa gbé ilé Olúwa títí láéláé àmì. Ire àti àánú ni yóò tẹ̀lé mi. Ire àti àánú yóò tẹ̀lé gbogbo yín pátápátá. Gbogbo dá mi lójú, èmo máa gbé ilé Olúwa. Alùkò Ebenezer káàbọ̀ sórí ètò Alhaji Fẹ́mi S. Ajayi. Goodness and mercy shall follow me all of the days. Olúfẹ́mi Bello. And I will dwell in the house of God forever and ever. Amen. Ire àti àánú ni yóò tẹ̀lé mi ní ọjọ́ ayé mi gbogbo. Ultimate Musical Band àwọn olólórin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ yìí. Olúwa Àwo tuntun ni ó ṣẹ̀ṣẹ̀ jáde ni. àmì. Ire àti àánú ni yóò tẹ̀lé mi Ultimate Musical Band Organization. ní gbogbo. Ìlú Iléṣà náà wà. Ilé Olúwa Ẹ lè rí wọn náà lẹ́kọ̀ọ́. àmì. Ajá àbálẹ̀ ni ábọ̀mù wọn tí mo ṣẹ̀ṣẹ̀ ń lò yìí. So gbogbo yín pátápátá ni mo kí gbogbo yín lólùfẹ́ ètò ẹ bá mi share sórí wọ́ọ̀lù yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ó yẹ máa share ẹ̀. Mo máa ti ríre bá o. Mo kí ẹ̀gbọ́n mi Ọláréwájú Alóńgẹ́ káàbọ̀ sórí ètò. Ríre bá o ara. Merry Christmas and Happy New Year in advance. Aṣọ yẹn o, mo ló ti tó mi lọ́wọ́. Ire bí sáyẹn Bàbá David, tẹ̀ mí lọ́wọ́. Ire bàbá àbèjì lọ́hùn, o, bàbá ti fi pọ́n mi lé. àwọn tèmi l'Àbújá nìyẹn. Kò fojú sunkún mọ́. Nílé ayé mi ò fojú sunkún mọ́. Ọdún Kérésìmesì náà là ń ṣe lọ́wọ́. Lọ́rọ̀ mi. Ẹ ní fojú sunkún pẹ̀lú àṣẹ Ọlọ́run Èdùmàrè. Àní mo ti Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ ó yẹ máa share sí wọ́ọ̀lù yín. mo ní mo. Prince B. Adédèjì, àwọn tèmi ní Netherlands lọ́hùn. Nílé ayé mi ò Princess Fọlákẹ́mi, kílẹ̀ wí náà. Lizzie Braxton. Fojú sunkún mọ́. Ẹkún òṣè ti kúrò. Abala tó kàn báyìí náà ni abala ọ̀rọ̀ ìṣítí. Òun táyé rò pé kò ṣeé ṣe. Èrè ló bá mi ṣe. Fẹ́rẹ̀ o. Ohun táyé rò pé kò ṣeé ṣe òun náà lọ́lọ́wọ́ bá mi ìdùn àti bá wa ṣe. Èrè ló bá mi ṣe. Abala ọ̀rọ̀ ìṣítí lètò tó kàn báyìí. Ẹ̀kọ́ fáyé gbọ́. Èrè ló bá mi. So mo lálejò pàtàkì náà lórí ọ̀rọ̀ ìṣítí tòní.
ṣé ẹ mọ̀ wípé kì í ṣe gbogbo ìgbà náà ló yẹ kí mi nìkan náà máa dáṣẹ. ultimate àwa mà ti ríre gbà o. ultimate àríre gbà sẹ́. àwa ti ríre gbà o. ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ gẹ́gẹ́ bí kábíyèsí ọba island ṣe sọ. Abímbọ́lá Bákàrẹ̀ káàbọ̀ sórí ètò. wọ́n ní ká gbé àṣà wa ká gbé lárugẹ ká má ṣe gbàgbé rẹ̀, ká má fọwọ́ sí ká má fi júwèé lé bàbá wa. ológun Kẹ́mi ẹ̀ káàbọ̀ sórí ètò. Lizzy Braxton bẹ́ẹ̀ sí ń darapọ̀ mọ́ mi. Abímbọ́lá Bákàrẹ̀ ẹ máa bá wa ṣí àwọn kìíní sórí wọ́ọ̀lù, ẹ bá wa pín káàkiri. èmi náà ríre gbà látọwọ́ ultimate musical organisation tí wọ́n pè ní mo ríre gbà. goodness and mercy shall follow me all the days of my life, and I will dwell in the house of the Lord forever and ever. Amen. ọ̀pọ̀lọpọ̀ ọdún kérésìmesì náà ni a ó ṣe láyé, a sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún kérésìmesì láyé, àmọ́ gbogbo wa náà ló máa ń tẹ̀wọ̀n ọdún kérésìmesì táwa ṣe wá lórí náà kò sí kankan níbẹ̀. àbíkílẹ̀ ní sọ ṣe mọ̀ wípé fún àwọn ọmọ wa tí a ṣẹ̀ṣẹ̀ ń bí lóde òní, àwọn kan máa ń sọdún kérésìmesì ni, kì í ṣe gbogbo wọn ló mọ èyí tí wọ́n pè ní ọdún kérésìmesì. alàgbà ẹ̀dàkùn tó lọ́wọ́ wa yìí gbọ́ wa yìí sílẹ̀, bá mi sọ fún ọlọ́wọ́ wa yìí kí n gbọ́ wa kí wọ́n yìí sílẹ̀. díje mo fi ẹ ṣe mo rí tó gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, mo ní ọ̀pọ̀lọpọ̀ kọ́ ló mọ ìtumọ̀ ọdún kérésìmesì. kí àlejò wa kó tó di wípé wọ́n dé orí ètò náà, àwọn náà ti múra lẹ̀. ṣé wọ́n ti múra lẹ̀? ṣé wọ́n wà lé agodo lọ́hùn? ẹ bá mi wò wọ́n tán bá ti délé agodo lọ́hùn. ẹ bá mi sọ fún wọn pé àlejò wa pàtàkì tí mo sọ lónìí àwọn náà ni alàgbà ẹ̀rí ògo. àwọn ni wọ́n fẹ́ bá wa dá sí ètò tòní. wọ́n fẹ́ ṣe àlàyé ọdún kérésìmesì fún wa. ṣé àmọ́ wípé ọdún kérésìmesì ó kọjá ká jẹ ṣíkìn ká jẹran. oríṣiríṣi nǹkan ló yẹ ká ṣe àtàwọn nǹkan tí ò yẹ ká ṣe lọ́dún kérésìmesì tá à ń ṣe. ìṣàlejò wa ti wà ń kalẹ̀. alàgbà ẹ̀rí ògo àwọn ni wọ́n fẹ́ bá wa dá ṣètò yìí. alàgbà ẹ káàbọ̀ sórí ètò. ẹ kú àsán. ẹ káàsán, ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàsán olóòtú. ẹ ṣeun. lórúkọ Jésù Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. àmín. mo kí yín pé a kú ọdún kérésì. àwọn náà lórúkọ Jésù ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. àmín àmín. alàgbà ẹ káàbọ̀ sórí ètò. ní kíkún ẹ bá wa sọ orúkọ yín fáwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ yín. orúkọ mi ni Senior Apostle Lawan Abisoye Moses. Senior Apostle Lawan Abisoye Moses. Abisoye Moses. ìlú bo lẹ ti ń bá wa sọ̀rọ̀? mo wà ní ìlú Cairo ní orílẹ̀-èdè Egypt. orílẹ̀-èdè Egypt lọ́hùn. bẹ́ẹ̀ni. kí lorúkọ iléeṣẹ́ ìránṣẹ́ tí yín? orúkọ ilé iṣẹ́ ìránṣẹ́ mi ni Ògo Olúwa ń tàn. Ògo Olúwa ń tàn. sí Anes Church. bẹ́ẹ̀ni the Holy Parish. bẹ́ẹ̀ni. a dúpẹ́ pé a pè ń sórí ètò ẹ̀dá wa lóhùn. orí ètò ọ̀rọ̀ yìí ti lè wà pẹ̀lú ọmọ olójú Olódùmarè. ọ̀pọ̀lọpọ̀ ló ń gbọ́ yín káàkiri àgbáláyé ní Australia, ní Amẹ́ríkà, ní Cairo Egypt lọ́mìtẹ́ wà náà, ní UK náà ni wọ́n ti ń gbọ́ yín. nǹkan tá a fẹ́ kẹ́ bá wa dá sórí ètò lónìí ni wípé nípa ọdún kérésìmesì. kí ni ọdún kérésìmesì gangan?
dúpẹ́ ní àkọ́kọ́ náà torí pé ìwé máa sọ pé ó nínú gbogbo ó ní ọpẹ́ ní ìṣáájú. bẹ́ẹ̀ni. a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run wípé ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún. nǹkan tí a pè ní ọdún kérésì náà ni a lè pè ní ayẹyẹ ọjọ́ ìbí Jésù Kristi olùgbàlà wa. ayẹyẹ ọjọ́ ìbí Jésù Kristi olùgbàlà. ayẹyẹ ọjọ́ ìbí Jésù Kristi. nítorí pé ayẹyẹ ọjọ́ ìbí Jésù Kristi ó ṣe pàtàkì fún pàápàá jùlọ fún àwa ọmọlẹ́yìn Jésù tí a pè ní Kristẹni. bẹ́ẹ̀ni. ìwé mímọ́ dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ tá a bá lọ wọnú ìwé Àìsáyà orí 9 láti ẹsẹ̀ 6 títí dé ẹsẹ̀ 7. ó sọ fún wa gbọ́ nítorí a bí ọmọ kan fún wa ọmọkùnrin kan fún wa ìjọba yóò sì wà ní èjìká rẹ̀ a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. a ó máa pe orúkọ rẹ̀ ní ìyanu. ìdí nìyí tó jẹ́ pé Ọlọ́run tá a bá tún lọ wọnú ìwé John orí 3 ẹsẹ̀ 13 ó náà sọ fún wa bẹ́ẹ̀ ó ní wípé ó ní a bí ọmọ kan a fi fún wa ìyẹn ni ọmọ Ọlọ́run a torí pé a bí nípa ti ẹ̀mí mímọ́ nípa ti ẹ̀mí mímọ́ ó sì lọ nípa ti ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ni so ìdí nìyí ó ṣe pàtàkì fún gbogbo àwa Kristẹni àti gbogbo ènìyàn tó ń bẹ lórílẹ̀ àlàyé láti ṣe ìrántí ọjọ́ ìbí Jésù Kristi. bẹ́ẹ̀ ni bàbá yìí. alàgbà àwọn kan gbà wípé ká jẹ ká mu ká ṣoríṣiríṣi ká jó ká yọ̀ ni pé à ń ṣayẹyẹ ọjọ́ ìbí Jésù Kristi tí wọn mọ̀ wípé nǹkan tí ó tún jù bẹ́ẹ̀ lọ nǹkan tó jù bẹ́ẹ̀ lọ wà lẹ́yìn ká ṣọjọ́ ìbí Jésù Kristi ẹ bá wa ṣàlàyé rẹ̀ fún àwọn èèyàn pé ó jù bẹ́ẹ̀ lọ kì í ṣe ká jẹ ká mu nìkan. lórúkọ Jésù Ọlọ́run á wà pẹ̀lú yẹn lóòtú. àmín. inú mi dùn pẹ̀lú ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi yẹn. lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n rò pé ká jẹ ká mu ní ọdún Kérésìmesì. lóòótọ́ a gbọ́dọ̀ jẹ ká mu ká dunnú. nítorí pé Ọlọ́run ó rán wòlíì Àìsáyà gẹ́gẹ́ bí ìránṣẹ́ wípé kó sọ fún àwọn ènìyàn pé olùgbàlà kan ń bọ̀ tó ń bọ̀ wá ṣe kí ni tó ń bọ̀ wá tú àwọn aráyé sílẹ̀ tó ń bọ̀ wá tú àwọn aráyé sílẹ̀ tá tù wá nínú. nígbà tí olùgbàlà gẹ́gẹ́ bí májẹ̀mú Ọlọ́run tọ́lọ́run dá fún wa gẹ́gẹ́ bí ìlérí tọ́lọ́run ṣe fún wa Ọlọ́run mú májẹ̀mú iṣẹ́ pàtàkì tí Ọlọ́run ní tí ó ní òjíṣẹ́ yìí máa wá ṣe fún wa gẹ́gẹ́ bí olùgbàlà ayé tá a bá lọ wọnú ìwé Róòmù gẹ́gẹ́ bá Kristẹni orí 5 àtẹsẹ̀ kìíní tá a bá kà á délẹ̀ iṣẹ́ tí Ọlọ́run rán Jésù Kristi láti wá bá wa ṣe nílé ayé gẹ́gẹ́ bí olùtúsílẹ̀ fún wa ẹni tó rà wá padà kó lọ́wọ́ ikú a ó rí nínú ìwé Róòmù yìí orí 5 àtẹsẹ̀ kìíní dé ìparí. lóòótọ́ inú wa gbọ́dọ̀ máa dùn gẹ́gẹ́ bí onígbàgbọ́ pé Ọlọ́run dá májẹ̀mú fún wa ó lè mú ìlérí iṣẹ́ ṣùgbọ́n tá a bá tún fojú inú wò ó ọdún Kérésì yìí kì í ṣe fún jíjẹ mímu nìkan. bẹ́ẹ̀ni. ó wà fún ọdún ìpínfúnni ọdún téèyàn máa ń gbàgbé pé bóyá èèyàn ní ọ̀tá tẹ́ ẹjọ́ ń dira yẹn sínú ọdún téèyàn gbọ́dọ̀ tújú ká pẹ̀lú ọ̀tá èèyàn ni. kẹbàrà yín rẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó ní fẹ́ràn ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. gẹ́gẹ́ bí ara rẹ. ọdún tí ènìyàn máa ń fi fún àwọn ènìyàn láti ṣàánú fún àwọn ènìyàn. bẹ́ẹ̀ni. pàtàkì tí Ọlọ́run ṣe tí ọdún yìí gangan pàtàkì ẹ̀ jùlọ nìyẹn. a gbọ́dọ̀ ṣàánú fún àwọn ènìyàn ká fi fún àwọn tí ò ní. àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa tá a rí pé kò tó a gbọ́dọ̀ fún wọn kí inú wọn náà lè dùn gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe rán ọmọ rẹ̀ wá sáyé láti wá dùn wá nínú. nítorí pé olùtùnú ni Jésù jẹ́ fún wa. olùtùnú ni Jésù jẹ́. àwa náà gbọ́dọ̀ nínú ọdún yìí àwa náà gbọ́dọ̀ tu àwọn ènìyàn nínú. a gbọ́dọ̀ múnú wọn dùn. ká dánú àwọn èèyàn dùn. nǹkan tí Ọlọ́run bẹ́ẹ̀ ni tí ọdún yìí wà fún pàtàkì ọdún Kérésìmesì gan nìyẹn kì í ṣe pé ó wà fún jíjẹ mímu nìkan ọ̀pọ̀lọpọ̀ ó rí rò pé bóyá ọdún Kérésì wà fún jíjẹ mímu bóyá ká lọ lé ọtí náà kì í ṣe ọdún Kérésì pàápàá jùlọ fún àwa onífàájì a ò gbọ́dọ̀ súnmọ́ bí ẹ̀ṣẹ̀
a gbọ́dọ̀ súnmọ́ bí ẹ̀ṣẹ̀. yálà à ń lọ sílé ọtí ni o yálà à ń lọ sílé aṣẹ́wó ni a gbọ́dọ̀ sún mẹ́yìn fún ẹ̀ṣẹ̀ nítorí pé àkókò tí ọlọ́run dá májẹ̀mú tó dì mú májẹ̀mú ìṣe fún wa ni. ìdí nìyí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wa a gbọ́dọ̀ sá kúrò níbi ẹ̀ṣẹ̀ àkókò tí ènìyàn máa ń wá ojú rere ọlọ́run torí àkókò àṣẹ kan ni. bẹ́ẹ̀ni. nítorí ìwásáyé Jésù lọ́lọ́run ṣe mú ìyá Jésù láti lọ sípò lóyún ẹ̀mí mímọ́ kí ìlérí ilé ṣe tó àwa tá a jọ ọmọ lẹ́yìn Jésù àwa kìrìsìtẹ́nì agbọ́dọ̀ ṣe kí ni agbọ́dọ̀ sá fún ẹ̀ṣẹ̀ ká sá fún ẹ̀ṣẹ̀ àkúrò gbogbo ẹni tó ń bá wa ṣọ̀tá ká bá rẹ́ ká ṣàánú ká wà fún ìrànlọ́wọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ fún wa nínú ìwé mímọ́. ẹ ṣeun alàgbà ẹ ṣeun alàgbà ẹ̀rí ògo fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò alàgbà ẹ̀rí ògo àwọn ni wọ́n wà ní orí atẹ́gùn pẹ̀lú wa láti ìlú Cairo lọ́hùn senior apostle ni wọ́n ṣí wa létí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣítí nípa pàtàkì ọdún kérésìmesì àwọn nǹkan tí ò yẹ ká ṣe àti àwọn nǹkan tó yẹ ká ṣe ní àsìkò ọdún kérésìmesì yìí ẹ ṣeun alàgbà ẹ kú atótónu látàárọ̀ àmọ́ kó tó di wípé mo fi ń lẹ̀ lórí ètò yìí ẹ bá wa gba àwọn èèyàn wa nímọ̀ràn pàápàá àwọn tí wọ́n ń gbọ́ yín káàkiri àgbáyé ẹ bá wa gbà wọ́n nímọ̀ràn nípa ọdún kérésìmesì àti ọdún tuntun tó ń bọ̀ ohun tí yóò yẹ kí wọ́n ṣe àti nǹkan tó yẹ kán ṣe ká fi súnmọ́ lọ́wọ́ ọba. ẹ kó iṣẹ́ ọpọlọ lóòtú. ẹ ṣeun bàbá. Ọlọ́run á wà pẹ̀lú yín lẹ́ẹ̀kan sí. àmín. Gẹ́gẹ́ bí ìmọ̀ràn mi sí àwọn ènìyàn pàápàá jùlọ àwa tá a jẹ́ kìrìsìtẹ́nì àti gbogbo ènìyàn pátá nítorí pé gbogbo wa lọ́lọ́run dá gbogbo ìṣẹ̀dá tó bá ti wà lórílẹ̀ àlàyé ọmọ Ọlọ́run ni. ìmọ̀ràn mi ni wípé gbogbo wa pátá a gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run agbọ́dọ̀ pàápàá jùlọ lásìkò tá a wà yìí tá a bá fojú inú wò ó àkókò tá a wà yìí àkókò májẹ̀mú tọ́lọ́run dá fún wa ni ó nígbà tí ọjọ́ ìkẹyìn yẹn bá súnmọ́ ó ní àwọn nǹkan oríṣiríṣi tí kò ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni olóòtú ó ní àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ó ló máa ṣẹlẹ̀ nígbà tí àkókò náà bá súnmọ́ bẹ́ẹ̀ ni olóòtú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Ọlọ́run sọ nínú ìwé mímọ́ ló ti ń ṣẹlẹ̀ léyìí tó ń fara hàn wá wípé àkókò náà ṣe kí ni ó ń sún métílé bọ̀ díẹ̀díẹ̀. ní gbogbo àkókò tá a wà yìí a gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run. yálà ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì ni o yálà ọmọlẹ́yìn mùsùlùmí ni o a gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run. kí gbogbo wa pátá pàápàá jùlọ àwa tá a jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run rán gẹ́gẹ́ bí ìránṣẹ́ Olúwa a gbọ́dọ̀ kọ́ àwọn ènìyàn sí ìlànà tí ó máa mú àwọn ènìyàn tó jẹ́ gbà máa fi kúrò nínú ẹ̀ṣẹ̀. alàgbà àwọn tọ́ra wa sí ìlànà. alàgbà ẹnìkan béèrè ìbéèrè kan lọ́wọ́ mi wọ́n ní àwọn nǹkan wo ló fà á tó jẹ́ wípé ẹ sáré bá mi yànnàná rẹ̀ nítorí mo rí pé tá a bá tẹnu bọ ìbéèrè tí wọ́n béèrè yìí ìbéèrè tó jẹ́ pé a lè fi gbogbo ọjọ́ kan ṣe ni wọ́n ní àwọn kan wà tó pé wọ́n ti máa ń gbàdúrà tipẹ́ wọ́n ní àwọn nǹkan wo ló fà á tó jẹ́ pé àdúrà yìí fi tètè ṣé àdúrà àwọn yìí tètè gbà ní àbí Ọlọ́run ò kì í fi gbogbo ara gbọ́ àdúrà wọn wọ́n nítorí báwọn bá tiẹ̀ ṣe lóríṣiríṣi pé gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ sọ yìí náà báwọn sáfẹ́ṣẹ̀ wọ́n ṣe oríṣiríṣi wọ́n ní gbogbo nǹkan táwọn bá béèrè lọ́wọ́ Ọlọ́run náà kọ́ ni gbogbo ẹ̀ náà ni Ọlọ́run máa ń dá wọn lóhùn bí àyè sáré bá mi yànnàná rẹ̀ torí ebé mi gan ṣe rí mo rí pé nǹkan tó lè ba ìbéèrè tó lè bọ́ dídí ọjọ́ ni àmọ́ ẹ̀kan sáré bá wa ṣí wọn létí ẹ bá mi yànnàná rẹ̀ ní ṣókí. lórúkọ Jésù Ọlọ́run ní fi wá sílẹ̀. àṣẹ ìgbìmọ̀ rẹ̀. ìbéèrè tán béèrè yẹn lóòótọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ìbéèrè yẹn a lè fi ojú ọjọ́ kan a lè fi túmọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni bóyá èyí tá a máa padà gbé yín wá ní ọjọ́ míì ní tẹ́ ẹ wá yànnàná rẹ̀ fún wa àmọ́ ní ṣókí ẹ bá wa dáhùn ìbéèrè yẹn náà. ṣùgbọ́n gẹ́gẹ́ bí kókó tó wà bẹ́ẹ̀ ni pé ìwé orin Kérúbù kan sọ pé orin Kérúbù ní Ọlọ́run wà bíi tàtijọ́ àwa la ò pé bàbá bíi tàtijọ́ tá a bá lọ wo nínú ìwé Mósè Ọlọ́run nígbà tí Mósè ń bẹ̀rù nígbà tó kó àwọn ọmọ Ísírẹ́lì dé ojú òkun pupa nígbà tí àwọn Íjíbítì tí wọ́n lé wọn lọ àyà àwọn ọmọ Ísírẹ́lì dá wípé Mósè kí ló ṣe léyìí fún
òun bá ti fi wá sílẹ̀ sí ìlú jìbìtì láti lọ máa ṣe ẹrú níbẹ̀. Mósè wá pe ọlọ́run wá dá Mósè lè pe Mósè ṣebí mo ti dá májẹ̀mú fún ẹ mú ọ̀pá ọwọ́ rẹ kó ṣe kí ni kó nà á ṣèkú wa kó sì kó àwọn ènìyàn kọjá. Olóòtú ọlọ́run gbà yẹn tó wà ń bẹ̀ kò kúrò níbẹ̀ ó wà ń bẹ̀. pé àwa làásìn bàbá bíi tàtijọ́. àwa ẹ̀ṣẹ̀ olóòtú ẹ̀ṣẹ̀ àwa ènìyàn ti pọ̀ jù ló jẹ́ kí ọlọ́run lòun súnmọ́ wa gẹ́gẹ́ bí ìsọ̀rùn wa. Ó ní ọmọ aláṣẹ ni ẹ̀yin ó ní ẹ pè mí èmi yóò dá yín lóhùn ó ní ẹ kànkùn màá ṣí sílẹ̀ fún yín. Olóòtú ọlọ́run ni ọba sọ̀rọ̀ mọ́yẹ ọlọ́run ò kí gbàgbé ọ̀rọ̀ tó bá sọ ó ní díẹ̀ nínú ọ̀rọ̀ òun lọ láìṣẹ àwọn ènìyàn ló ta ẹ̀ṣẹ̀ tá à ń dá ti pọ̀ jù. Tí ènìyàn máa ń gbàdúrà tàdúrà ò bá gbà kí ènìyàn lọ kúrò kó sá fún ẹ̀ṣẹ̀ tó bá sá fún ẹ̀ṣẹ̀ kò sí nǹkan tó mú ọlọ́run máa gbàdúrà èèyàn. Olóòtú gbogbo ènìyàn pátá ni wòlíì ọlọ́run ṣùgbọ́n nítorí pé àwọn èèyàn lè sá fún ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ fi ń sáré lọ sí ọ̀dọ̀ wòlíì láti lọ gbàdúrà. Tí wòlíì ò bá lè ṣèṣera tí wòlíì ọlọ́run bá pe ènìyàn tó bá jẹ́ wòlíì tí ò bá lè ṣèṣera kúrò níbi ẹ̀ṣẹ̀ tó gbogbo ojú ayé dẹ́ṣẹ̀. Bàbá ẹni náà ò lè gbàdúrà wòlíì ò lè gbàdúrà kádúrà ò gbà. alàgbà mo fi owó àti ọmọ mo fi dín in lẹ́nu a padà gbé yín wá sórí ètò ẹ padà wá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ yìí ẹ padà tú sílẹ̀ fáwọn èèyàn ṣe ti gbọ́ nítorí àkókò wa wọ́n ti ń ṣẹ́jú sí wa ní yàrá agbára lọ́hùn a dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín ẹ sì jẹ́ wa àjíǹde ara yóò mọ̀ jẹ́ iṣẹ́ olúwa yóò mọ̀ tẹ̀síwájú o bí àwọn èèyàn tán bá nìkan méjì mẹ́ta tán fẹ́ bá yín sọ bóò ni wọ́n ṣe lè kàn sí yín. ẹ pè fún wa ẹ pè fún àwọn èèyàn wọn. +2 0 yes 77 ọ̀kan ẹ̀sán ẹ bá wa pè lẹ́ẹ̀kan sí. kò tí ì pé. ó dà. 1 ẹ̀sán 7 àtẹ́rìn. 0 0 77 3 19 74. ẹ fún àǹfààní àwọn tí wọ́n fẹ́ pè láti òdìkejì lọ́hùn +2 yẹn ẹ bá wa fi sí kẹ bá wa pè pọ̀. +2 is 0 1 7 3 19 74. ó dà ẹ ṣeun tí wọ́n bá fẹ́ kàn sí yín àwọn èèyàn wa náà ń gbọ́ yín tí wọ́n bá fẹ́ kàn sí yín nípa pé bóyá ẹ fẹ́ kí alàgbà ẹ̀rí olúwa ẹ fẹ́ kí wọ́n gba àdúrà fún yín abẹ́ nìkan 2 sí 3 tẹ́ ẹ fẹ́ bá wọn sọ Egypt lọ́hùn ni wọ́n wà ẹ lè pè wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n sì wà lórí Facebook náà alàgbà ẹ̀rí olúwa ni orúkọ wọn lórí Facebook náà ẹ fẹ́ kí wọ́n gbàdúrà fún yín ni o ẹ ní nǹkan 2 tí ẹ fẹ́ bá wọn sọ ni o ẹ pè wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ẹ ṣeun alàgbà ẹ̀rí ògo. Yes, sir. àjíǹde ara ọmọ jẹ́ o iṣẹ́ olúwa ó sì mọ̀ tẹ̀síwájú. Àmín Jésù. Ó dàbọ̀. Àmín Jésù. Àkìkìtà òye ọmọ aláàrùn ni ìwọ ni mo yóò. tó alàgbà ẹ̀rí ògo ni ẹgbọ́ wọn àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run láti ìlú Cairo lọ́hùn. ọdún kérésìmesì ju jíjẹ mímu lọ òun náà lẹ ti gbọ́ láti ẹnu wọn yẹn. bẹ́ẹ̀ bá nìkan 2 tẹ́ fẹ́ bá wọn sọ ẹ pè wọ́n sórí +2 0 111 77 31 974 lẹ́ẹ̀kan sí +2 0 111 77 31 974. ìmọ̀ràn náà lẹ ti gbọ́ látẹnu wọn.
ọdún tá à ń ṣe alágbára ńlá. ẹja fi sùúrù ṣe ká mọ̀ mú ti para Atóni ìgbà yóò gbanigbani. ká mọ̀ ìyá yòjò Ọba tó ká lè wọnú ọdún tuntun láyọ̀ àtàlàáfíà. gbogbo yín bá pátá ni mo kí tẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa sórí ètò ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ pẹ́ dé ẹṣẹ́ ẹ̀ sórí wọ́ọ̀lù yín kẹ́ lè rí wò. Jimoh Abímbọ́lá má jẹ́ kó Ayọ̀bámi Ògúnkẹ̀yẹdé orúkọ lọ́ọ̀yà ọ̀sẹ̀. gbogbo yín bá pátá tẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa sórí ètò ẹṣẹ́ ẹ̀ sórí wọ́ọ̀lù yín kẹ́ lè rí wò lẹ́yìn ètò. tó di pé mo lọ lórí ètò yìí náà ẹ jẹ́ ń tún gbábì yìí wọlé náà. Wà ní láwọn náà o, kúrò nínú àìṣedédé mi. mo fi àsìkò yìí kí ẹ̀gbọ́n mi Charles Ọ̀kọ́láwọ̀n àwọn ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Root Love FM nílùú Amẹ́ríkà lọ́hùn wọ́n kó ayẹyẹ ọjọ́ ìbí tí wọ́n ṣe láìpẹ́ yìí àníkún owó àníkún ọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀ kó máa jẹ́ tiwọn pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ ṣe ọ̀pọ̀ ọdún láyé ẹ ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Kábíyèsí ọba mi láti Island lọ́hùn àwọn náà wọ́n fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àlejò ará ọ̀rẹ́ ojúlùmọ̀ tẹ́ ẹ wá síbi ayẹyẹ tí wọ́n ṣe àṣàwádé nílùú Island lọ́hùn wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe àdélébárí àrìnà kórè àkòyà ibi wọ́n ní ká ní gbogbo nǹkan tẹ́ ẹ bá dáwọ́lé yóò máa ju yín ṣe pẹ̀lú àṣẹ Èdùmàrè. Mega 99 ilẹ̀ ń bọ̀ yẹn. Mo ní mò ń jẹ́ bí erin, mò ń jẹ́ bí èkúté, owó ilé o, ìyẹn wá ní owó ilé gbé àwọn ọmọ mi, ìyẹn wá ní wàhálà o, àti jẹun o, ìyẹn wá ní ọ̀pá o. Adébáyọ̀ Adéàgà. Olúwa bojú wọlé, mo kí yín. Ó gbóhùn ẹkún mi. Ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́. Ẹ̀yin tí Naija FM aláṣẹ iléeṣẹ́ Noble Magazine lọ́hùn. Erelú Ìbùkún Olúwa ọmọ Adédòkun Ọ̀gẹ́ni Adédoyin ọlọ́wọ́ bá mi ìdùn àkógbà fún gbogbo wa kó fún wa ní mọ̀nà owó la fi ń ṣe oore owó la fi ń ṣayé ajé ògúngún olùsọ òbòjì ajé òní wọn wa tọmọtọmọ tilétilé tẹbítara pẹ̀láṣẹ Ìdùmàrè kára jíjẹ èní lọ́jọ́ ajé ọjọ́ 26 oṣù tó kẹ́yìn nínú ọdún yìí. Màá máa fèyí ṣèlọ́nà lórí ètò tòun. DJ Murphy ti ń ṣẹ́jú sí mi ní yàrá agbára lọ́hùn. Bá a bá rẹni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò abẹ́ fẹ́ polówó ọjà yín lórí ètò yìí ẹ lè kàn sí wa lórí Facebook àti àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń hàn lójú screen yìí. Ìṣẹ́jú 10 lẹ fẹ́ rà ní ìṣẹ́jú 15 lẹ fẹ́ rà ní 30 ìṣẹ́jú lẹ fẹ́ rà ní 20 ìṣẹ́jú lẹ fẹ́ rà. Ẹ dẹ̀ fẹ́ polówó ọjà yín ni kò síbikíbi tí wọ́n ti gbọ́ wa káàkiri ayé. Dúpẹ́ Balógun Oyètúnjí ìyá aláṣọ òun náà ní kí n jíṣẹ́ fún yín. Irúfẹ́ aṣọ tó wù tẹ́ ẹ fẹ́ rà àǹkárá ni léèsì ni lóríṣiríṣi wọ́n ní kẹ́ kàn sí wọn. Dúpẹ́ Balógun Oyètúnjí lórúkọ wọn lórí Facebook ẹ lè háàdì wọn bẹ́ẹ̀. ẹ lè polówó ọjà náà lórí ètò yìí ní 97.5 FM ìyẹn ní Sweet FM nílùú London. ẹ̀yin kàn sí DJ Murphy ẹ sì lè fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí wa náà nínú inbox wa ń bí bẹ́ẹ̀ fẹ́ polówó ọjà ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ni.
Sweet 97.5 FM nílùú London ni mo wà tí mo ti ń gbóhùn sórí afẹ́fẹ́. Máa mọ̀ fèyí ṣe lọ́nà lórí ètò oníyanṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ̀sí bá wa ṣẹ́ náà. Ìfẹ́ wa náà lẹni tẹ́ fi bá wa jẹ́ náà gbogbo nǹkan tẹ́ fi ń nífẹ̀ẹ́ wa lọ́wọ́ bá mi ò ní padà. Ẹni wọ́wọ́ tí ẹni wá jẹ́ ti pẹ̀lú àṣẹ Ọlọ́run ọdún tuntun tá à ń lọ yìí láyọ̀ àti àlàáfíà láàfin wọ̀. Lọ́jọ́ mẹ́jọ tí màá tún máa wá sórí ètò sábẹ̀ òdìdí Olódùmarè eré àti àánú kó mọ́ ọba yín dé. Oore ọ̀fẹ́ Ọlọ́run ọba àmì ìdùà kò ní fi yín lẹ̀. Mo rá àwọn áńgẹ́lì sí yín kí wọ́n yí yín ká. Ẹ má yẹ kó yà yín lẹ́nu tó tún dọdún tó ń bọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ká tó ríra wa ní ẹ̀yìn ọdún tó ń bọ̀ lọ́hùn. Adéwálé Monsurat kẹ́ni ẹ̀ka àbọ̀ kẹ́kẹ́ bó ṣe ń fẹ́. Adénìkẹ́ Àṣàbí. Adéwálé Monsurat ẹ máa ṣẹ́ ẹ̀ sórí wọ́ọ̀lù yín kẹ́lẹ̀ padà rí wò. Ó yẹ iṣẹ́ ẹ̀ sórí wọ́ọ̀lù yín. Ìyókù ti jọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba àmì ìdùà mò ń kí yín dàbọ̀. Èmi ọmọ yín ọmọ olójú Olódùmarè náà lórí èrò tó ọ̀rọ̀ ìṣítí ni mo ti ń kí yín pé àjíǹde ara yóò máa jẹ́ káríra wa lọ́dún tó ń bọ̀ láyọ̀ àti àlàáfíà. DJ Murphy ó dàbọ̀ ó dìgbà kan náà.